tí wọ́n tọrọ àforíjì wọ́n ní ọba wọn tọrọ àforíjì. وشاورهم في الأمر. àmọ́ bí wọ́n ti gọ̀ ọ̀hún náà wọ́n ní làákàyè má dá nǹkan kan sí torí pé gbogbo nǹkan ká sọ̀kalẹ̀ níwá yìí fún ọ à ń jẹ ráìsì nísìnyí àyà ká ṣe ráìsì dà àyà ò lọ sọ fún wa pé ẹ bá gbé ìlúbọ ọba wa hù ẹ wàá sọ sùn di ìlúbọ ẹ wàá gùn àyà ò lọ sọ àwọn alámọ̀ fúnra wa àwọn náà nílà ká yìí bá wọn níjọ́ tó ń jagun Khandak tí wàhálà dé wọ́n ti sígun bọ̀ wọ́n ní kílá àdébì ní kílá ṣe wọ́n ní ẹja gbẹ́ kòtò yìí kára wa kí wọ́n tó dé àdébì sì tẹ̀lé mọ́ràn wọn. kódà Zainab bint Jahsh sẹ̀gbẹ́lá bá chẹ́rìsì irun wọ́n ní ká farun ọ̀sẹ̀ àjì tó rájì ẹ̀yọ̀ kan náà àdébì sí Hijjatul Wada àdébì ní ẹ̀ farun wọn ní àwọn fa àwọn sọ àfarun aláwọn fa Zainab ni wọ́n farun àdébì ní Zainab aláwọn ilé so ti yàtọ̀ fàrọ̀ ní gbérí rẹ̀ wáyà yìí Zainabu bá tẹ̀lé ànábì bá ọba fi kìnní ra ó sì fa fún ó sì dẹ́ karangẹ́rẹ́ ànábì ti fa nù èmi náà fa tèmi ànábì ti fa nù èmi náà fa tèmi bí kálukú ti fa nù ìmọ̀ràn Zainabu obìnrin bá sọ pé òní tẹ̀lé mọ̀ràn ìyàwó rẹ̀ èyí tó bá fẹ́ yíwọ́ ló ní tẹ̀lé ọba ara ọdọ èyí ṣe kankan ta obìnrin láti jòkó tó ń wú yẹn wọ́n léwu ẹ̀ tù wọ́n ni olúwa rẹ̀ lè sùn kó pòpò èkúté sínú ọba yìí òun ló ti kọ́kọ́ pariwo ní ọmọ ẹgbọ̀n ẹ wà á rẹ̀ ẹlẹ́kùtì. فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر. ṣe pariwo àti. ó ní فإذا عزمت فتوكل على الله. ó ní inna Allah padà síbẹ̀. Inna Allah yuhibbu illa Allah wa. ilé òní sí wàláì kọ́dà kò gbé kú níbi tó wà kọ́kọ́rọ́ rẹ̀ wọ́n wá ń wá kiri àṣebi táwọn ọmọ ti ń ṣe tọ́yì kí ni tó fi ń ṣe tọ́yì ló gbé sí ọkọ rẹ̀ wá káwọ́ mọ́ ní pé òun ò ná 2 million tí kọ́kọ́rọ́ yìí bá sọnù. mo wá ní kọ́dà táyà ti fẹ́ máa jò ó ní bóun ti páàkì ẹni kan wọ òun rẹ̀ ni mo á lé lédè díẹ̀ ó ní I will obey you because you are my teacher ọwọ́ akúnlẹ̀ ọkọ rẹ̀ ní sẹ́nìkan lè ní kíyàwó òun kúnlẹ̀ ọkọ rẹ̀ wá ní alájẹ ẹ̀dá kan ṣàánú mi ẹ bá ń ṣe é rọ ọkọ tó wá ìyàwó tó kọ fẹ́ yìí ó jù lọ àmọ́ òun ò bímọ wọ́n wá lọ́dọ̀ ọkọ ní òtí ọkọ ń gbà sí báyìí olóyún ọwọ́ ní kí n wù ẹni tó fẹ́ léwu jù ú lọ mo ní wọ́n mọ̀ ti bímọ tó ti dọ́mọgé mo lọ́mọ tó ń bí kéèrà kò bọ́lọ̀ ti sè wọ́n bọ́ bá sè wọ́n bẹ́ẹ̀ kí ló sì fọ́lọ̀ ọ̀sẹ̀ tó ẹkú nù mo ní nujú rẹ nù mo ní béèyàn lòun náà ọmọ iye ọkùnrin tó ti kùn ní tí ọ̀rọ̀ mọ̀ ọkọ wa ní kódò òun ti gbé rí àwọn ọmọ ibi tó lọ ìka ń bẹ mo ní dédé ikùn rẹ ó ní nìkan lọ́la ní ọkùnrin bá ní wọ́n á ju èlò fún ó lóun sì lọ́wọ́ kó lóun wọ ní ọ̀dà bí ìbá ṣe wọ kọ́dà bọ́sẹ̀ kan bá mi sùn Allah kó ń bu ọ̀sùn olóṣèlú ọba ní àwọn fẹ́ gba sẹ́kàn nìkan ìṣe é lò ó lẹ̀ ètò iṣẹ́ gidi iṣẹ́ 5 million náà ọ̀dà ó rí 5 million lákàntì kọ́pà pass lẹ̀ ètò ìyàbọ̀ láti. wọ́n ń bẹ̀ láyé wọ́n sì tún ń bá wọn tó wà ní barisakhiya lo ayé wọ́n ń bá wọn lò sẹ̀mí wọ́n pe bàbá wa kan ní bàámi sáádù oníṣu ọwọ́ ààrẹ bàbá wọn ti fẹ́ gé ẹsẹ̀ rẹ̀ ọ̀rẹ́ ẹnu bàbá wọn náà mo ti gbọ́ wọn náà ti wá dájọ́ fáwọn lọ́sibítù pé tọ́ ọ wà lọ́tún la á wà gé ẹsẹ̀ yìí torí ẹsẹ̀ yìí yọ ọwọ́ àárí bàbá wa kí ọwọ́ aráda rí àfàǹdà aláfa wa ní ṣíáká ìjẹ́ Yusuf kí bàbá náà ń jẹ́ àmúdáńkọ́ ẹsẹ̀ nínú kọ́ làwọn fẹ́ ní nǹkan mẹ́wọ́ ẹsẹ̀ owó ni wọ́n gé àwọn tó bí wo sòfá rọra sí wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o àtàsọ wọn pé eléyìí ń dààmú ẹ̀fà sọ̀hún wọn láàyè wọn wíyé lálàrí wọn ni tí ìbádé síbẹ̀ bàbá
ṣé wàkílù ń bẹ láyé ṣé òsàlátì ń bẹ ní àyàtò barzakhiya ọ̀dẹ̀ kọ́ńtàtì wọn arwahu yatalaka ẹ̀mí máa pàdé ẹ̀mí barzakhiya ẹ̀mí máa pàdé ẹ̀mí ayé. Allah. ọwọ́ ní ìṣòro mú mi ìṣòro lọ́dọ̀ rẹ̀ bàbá àkìlù wa ṣáájú mu náà ní ọlọ́fà délẹ̀ olóhùn sì dìde. bàbá òní sọ fún mi lọ́dọ̀ bàbá àkìlù náà la wà níjọ náà wọ́n níbi tí egbò òun tó dì sí tẹ́ fẹ́ gé ọlọ́fà ní bóun náà ní ọ̀yà bẹ́ẹ̀ ó sì bó sì tú òun sì jí òun sì bá a tó tú òun sì dìde ní ọ̀rẹ́. Allah. ó sì ṣeyè méjì àbí òun kì í máa wa bẹ́ǹsì wáìtì òun ni yóò máa làágùn bẹ́ẹ̀ yọ̀bọ̀ ní màá ní ẹ̀rọ àpò ni wọ́n ti rọ ọmọ yìí ara bò láfáì kọ́dà ní kì í kọ́dà ní kì í kó kú sẹ́ àwọn kan mọ̀ wọ́n pé ara àbò ni wọ́n àsọ̀nà lọ yọ wá àti wọ́n kó góòlù lé wọ́n lọ́wọ́ ní káà náà kó nǹkan wá lọ́wọ́. Allah. anẹ́sọ̀ ọmọ Málíkì wa dọ́dọ̀ ànábì lọ́mọ ọdún 9. Sallallahu alayhi wa sallam. ọwọ́ ànábì wa kú ó di ọmọ 19 years. sẹ́mi ọ̀pọ̀ ọmọ ọdún 9 gbogbo ibi tó bá wù ọ́ ló lè lò ó sí ó ti dàgbà. ó ní gbé tọ̀ rẹ̀ ò ní gbégbé rẹ̀. ọwọ́ àyà ànábì wa ní anẹ́sọ̀ ọmọ Málíkì ẹ̀mí ìrí ogun ó ní àmì ó sì bímọ ó ní àmì ó sì lówó ó ní àmì ọlá nàbí òkùnjọ àlìkíyàmọ ó yorùbá nàbí. Sallallahu alayhi wa sallam. tí n bá gùn lẹ́mìí tí mo lówó tí mo bímọ tó bá dòjà àlìkíyàmọ nǹkan tó bá fẹ́ yíwọ́ ànábì lọ́ọ́ bá mi lọ́nà 3. anabi ni ọba mi fi haudi in the haudi abati mi anabi ọba mi mbẹ ó ní wọ ilẹ̀ mu ajidi tí ìbá bọ̀ mbẹ kó ó ní nda serati ọba mi lókè aserati ó ní wọ ilẹ̀ mu ajidi tí ìbá bọ̀ mbẹ kó ó ní nda mizan ibi tí wọ́n sùn wọ́n sẹ́tí kálukú sí ọba mi mbẹ yìí sì pẹ̀rẹ̀ wọ́n á náà sí kìí ṣe kó yẹn náà fílà. kìí ṣe kó ké Kùránì ju ẹgbẹ́ rẹ̀ lọ lil khidmati Rasulillah. Sallallahu alayhi wa sallam. wa asha mi'ata sana. ó sì lo 100 ọdún láyé ó sì bí ọmọ tó lé ní 120. làbídùn rẹ̀ yathmiru marratayn kulla sana. táwọn yẹn bá ká làbídùn tán lọ́dún ẹ̀ẹ̀mejì ní tiẹ̀ máa sọ lọ́dún. La ilaha illallah. ejòkó jẹ́ ó dàrú ni àfáà tó sìn ní ìsẹ̀yìn Ọlọ́run ló fi sìn ló fi rí àmọ́ oògùn tiẹ̀ ò ní lọ lásán. Allah. wọ́n á ní ẹ̀rí olówó lágbà máa ń yọ kínú bàbá wa kí ló rí mi dáadáa ìyá mi ní ìfẹ́ kọ́ máa ń sìn wọn lólówó lágbà òrílé tó kọ́ ni òrí mọ́sálásí lówó lágbà kó mo ní yọ kọ́ àfi tí ẹ bá ṣe pé oògùn rẹ̀ bọ́ọ̀lẹ̀ tí fi ṣe Mọ̀lánà Nàkíbùl Ashraf wòlíì ọmọ wòlíì ó sì ẹ̀jẹ̀ àfáǹdá direct ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú báríkà rẹ̀ tó kọlù wọn kọ́mọ ìyá púpọ̀ àwọn tó kọlù wọn tí Nàkíbù ṣe báyìí sí wọn wọ́n ìbálàsì bẹ́ẹ̀dù ni wọ́n náà fojú wò lọ ẹjọ́ wà mẹ́jọ náà ni àbí wọ́n mọ àwọn jù ó lọ́jọ́ náà olówó lágbà ta ni ọ̀wá mọ̀ lónìí ní ti ìyá púpọ̀ mo sì ní ìyẹn sọ̀rọ̀ èyí sì kí ẹ̀ lọ́wọ́ ni. farabalẹ̀ don't charge me now. ńbẹ mo kí bàbá wa làbẹ́yìká bí làbẹ́yìká bá dúró bá bẹ̀ bá ń wẹnu rẹ̀ yóò sì máa dùn ká tún wá ní kọ́ sọ̀rọ̀ ọlọ́run jàre yín pẹ́ bàbá wa tó fáyìn dáadáa yìí ainul ma'i turabi àwa iná rí ó ní wala tunkiru shay'an já. La tunkiru wala tunkiru shay'an min ghairi ilmi. ولا
وخلعوا كيرا لأبنائي وخلعوا كيرا لأبنائي. ìtọ́ ọba màmá jiyàn rẹ̀ ọmọ ni oníkìní jẹ́ máa yí burújí ẹlòmíì máa yí ni omi lọ́ba dé ló fi ní ma lè ta mínírààsì yọ máa rí sèṣì sáà máa ta bí omi wọ́n máa wò ni ọmọ ni yìí mọ́ ni wọ́n á ní kò sí ti ń jẹ́ sábì èyí tí ọ̀ sábì ọmọ mo kí Amirul Ansari jẹ́jẹ́ kò jẹ́jẹ́ o jẹ́jẹ́ ò jẹ́jẹ́ irọ́ nípa mo wá kí ṣe Rawda Adamallahu hayatahu. ń bọ̀ wá ṣe Rawda kọ́ yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ fírí ara ni ẹ tún wá fẹ́ dáná mọ́nà ẹ bá gbé mi lónìí ni ẹ gbé mi ni ṣe Rawda ọgbọ́n tí Yorùbá kan wí ni sẹ́ pété pàlà wa àmọ́ bí n bá rí Yorùbá òun bí n bá rò ìhùn pa àwọn ẹranko kan bẹ wọn kì í sùn àgùntàn sùn tí oòrùn bá ti wọ̀ kò ní sùn ó dìgbà tó oòrùn bá yọ kó tó sùn ajá ní è sùn tó bá dásìkò kan ajó sùn tó bá wá jí yọ wàá rí nǹkan yọ máa gbó wọn wá ní ìtajárí tí fi ń gbó àgùntàn rí jù bẹ́ẹ̀ lọ yín wò bọ̀ ni. Allahu akbaru. Ayakumullah. wọ́n sì yẹn mú wọ́n ti sì àwa náà mú kọ́dà lómi ń sì wá mú dì sí ibà nìkan ló sì mí mú tọ́ tẹ́ ẹjọ́ jà ẹ máa wò ó ní wọ́n sì ànábì mú tẹ́ kú ni. Sallallahu alayhi wa sallam. àfihàn lẹ mo kí ṣe Rawda Ọlọ́run ní ṣe yìí láṣẹ ma. Allahumma amin. ṣé Rawda tún kú òpè lára wa ó ti di wa tọ́lẹ́jẹ̀ sí Sàlátì ló ń sùn tì í ọmọ tó bí fún ọmọ wa ṣe fáàrí pé bí mo ti wà yí ẹ̀jẹ̀ sí Sàlátì ń bẹ lára mi ìwọ ò lè ṣe fáàrí yìí o ọmọ rẹ ọmọ wa ṣe wọn wà ní bọ́ ọmọ Rawda ní wà ní bẹ́ẹ̀ ni ọmọ òun ẹ̀jẹ̀ sí Sàlátì ń bẹ lára rẹ̀ tó kí ló tó wá fẹ́. ọ̀rí báyìí olówó lágbà lọ́la òun àsìkò wa mọ́tò torí tọ́ lọ́hùn. Allahu akbar. bàbá wa yìí mo kí yín mo kí bàbá yìí mo kí bàbá yìí dùn mo kí gbogbo jàmá mo wá kí gbogbo ẹ̀yin ya wa Yorùbá nẹ́bì mọ́. Sallallahu alayhi wa sallam. ìyá wa tó wá láti ọ̀tọ̀ wọ́n ti lọ wọ́n yìí lọ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìṣẹ́jú márùn-ún kí Rawda má bínú. ní inna Allaha ba'da a'udhu billahi minash shaitani rajim. inna Allaha wa malaikatahu yusalluna ala nabi. ya ayyuhalladhina amanu. صلوا عليه وسلموا تسليما. إن الله Ọlọ́run ní dáadáa jèmi Ọlọ́run. وملائكته ربنا جاء بالصيغة الخبرية. حياكم الله. ó gbé kábàrù wa ló fi wá ní inna Allaha ẹni ẹ̀yin tẹ́ bá jiyàn ẹ má jiyàn o dájú dájú èmi Ọlọ́run. وملائكته àtàwọn ànábì rẹ̀. يصلون على النبي. wọ́n sọ sàlátù fún ànábì. يا أيها الذين آمنوا. Ọlọ́run ní mo ọ̀sẹ̀sẹ̀ wá gbé ìṣáùwà ọwọ́ agbé amẹ̀rí wa. أيها الذين آمنوا. ẹ̀yin tẹ́ bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ ni o. صلوا عليه وسلموا تسليما. ẹ máa sàṣàlátù ẹ máa sàṣàlátù ẹ máa sàṣàlámù fún ànábì wọ́n wá lè bá ànábì. bó láti sàṣàlátù fún àwa ni ẹ sàṣàlátù pé Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin nígbà tá a yóò dé kò ní sàṣàlátù fara alẹ́ ànábì làbí kò gbọ́ mi ó ní
يا أيها الذين آمنوا صلوا عليه والضمير يعود إلى رسول ضمير مفرد ló sì gbé wá kò gbé jámà ìwà ó ní صلوا عليه òun nìkan ni ẹ ṣe fún وسلموا تسليما kò ní a ṣe fara alé rẹ̀ àmọ́ gbà tá Ànábì ó wo ti mọ̀ pé wọ́n yan ara alé ìhun jẹ عليه وسلم wọ́n bo àwọn ará alé wọ́n bò wọ́n sí. الله àwọn Fátímà wọn ò pín lógún kankan Ànábì ológún kankan ni. الله عليه وسلم wọ́n á lè mọ̀ wọ́n pọ̀ ọmọ ọmọ rẹ̀ ẹnìkan ní wọ́n ń bú sábẹ́ mo ní bíi tíraka àti kàání. حياكم الله ẹni tí ń sọ fún yín òun rò pé yín náà ní màdébẹ̀ ni kò mọ̀ kó lòdò ni yín. حياكم الله ibi bíi tíra ló ti kà á. mo kà kàn mí nǹkan mí ibi tíra tẹ̀ tí ṣe wí. ọ̀dà Fátímà nìkan kọ́ lọ́mọ Ànábì Usmanu náà ní níjọ́ tó gbàjọba lọ́wọ́ Usmanu ni wọ́n pa wọ́n ti pa gbọ́ ọmọ Ànábì ti bẹ̀ lọ́dọ̀. ẹni ká tíra dáadáa fa. Sheikh Adam ní uldal ilmu bi Makkah al-Mukarrama wa rudi'a bil Madina wa tara'ara bayna al-Kufa wal Baghdad thumma intakala al-ilm ila al-Garnata thumma irta'ala al-ilm ila Masr wa mata fiha wa dufina fiha. لا إله إلا ibi tí الله kéwú kú sí làwọn àti lè ké ibẹ̀ ni wọ́n sin sí al-ilmu mata fi Masr wa dufina fiha ibà intahat al-hikaya akàkẹ́ mi tí ò ṣe wí. Lè ka Suratul Fatiha wọ́n jẹ́ àyà púpọ̀ Ọlọ́run ò sọ pé ẹ sàṣàlátù fún Ànábì ló ní ẹ bá ń sàṣàlátù fún àwọn aráàlú mi ọwọ́ ni kama sallaita ala Ibrahima wa ala ali Ibrahima. بالعالمين إنك حميد مجيد. ẹ má jà tú bẹ̀ wọn olówó lágbà tabala tu wà láàlì Ibrahima àwọn asáró wọn wà ní Jánnà o. wọ́kàtí sì kanu sọ yìí Buhari ọwọ́ ni ummi wa abi finna níbo bàbá wa Ìmọ̀tọ́lá tọ́ba ni ẹ má ra lé yín wá ẹ yọ ìyá àti bàbá lé. ìyá àti bàbá Ànábì ṣe ayọ̀ọ́lẹ̀ wọ́n tọ́ wá ní Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad tani jẹ́ ali rẹ̀ pẹ̀lú ara rẹ̀ tó ju ìyá àti bàbá rẹ̀ lọ. yawma la yuhsi Allahu an-nabiyya wal-ladhina amanu ma'ahu. ọlọ́run bá tó jáde kíámà ìní bànẹ́bì nú jẹ́ ẹni aṣọ ya rẹ̀ sínú àti bàbá rẹ̀ sínú rẹ̀ ò ní bàjẹ́ ọ̀dà ẹlẹ́ẹ̀kejì sànẹ́bì ó sì pè kúrò àmàwù ṣé ànẹ́bì ó sì pè àbí ò ní sì pè àwọn àmà kì í ṣàbdìl káàdì ẹni pé yá máa ń la ṣàfà àtúbàdà ṣàfà àti rasulillahi àwọn àmà kì í torí ṣàbdìl káàdì rẹ̀ ó sì pè mọ kẹkẹ ni kí ló ń pè a wà níjẹba ní 86 odò àwọn gánísà àwọn kòtò gìrìwó wà mí báyìí mọ́tò tí bá ń bọ̀ tí ó mọ̀ yóò tọ́ ń bù ní àwa gbé àfa kan ní Túnjí ọmọ àgọ́ nílé àfa àlímì àgbè kan ní Abdulrazaki àwọn méjì ni wọ́n wà nù mọ́tò yẹn ń bọ̀ wá láti ilẹ̀ Haúsá òde ìbàdàn tọ́ǹbù ni ṣe é rí bí bíríìjì yẹn sí odò ìsàlẹ̀ ó lé ní 20 story gbogbo wọn ni wọ́n kú Túnjí nígbà tí mọ́tò yẹn tọ́ǹbù báyìí òní yẹn ṣe Abdulkadir Túnjí ń bẹ lágọ̀ọ́ ìta kíní ọmọ gbé ó sì lóhùn iṣẹ́ Abdulkadir báyìí ó sì fọ ọkọ̀ òun lápá Túnjí nìkan ló ṣèfù ń bẹ̀. ọ̀rọ̀ pé tí wọ́n bá sa sẹ́kẹ̀njọ́ òní jẹ́ ọ̀sá lónìí ni. ṣé Abdulkadir ló sì pẹ̀
ba'da shafa'ati rasulillah. Sallallahu alayhi wa sallam. Tá ànábì bá sípẹ̀ tán àbí ok ànábì ó sípẹ̀ kó fi ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lẹ̀ kó máa wá ìyá tiẹ̀ dúdú àti bàbá rẹ̀ dúdú kọ́ lóun ó sípẹ̀. Inú lọ́dọ̀ àwọn alákìídà ìròyìn mẹ́rin bẹ tí wọ́n fi ròyìn ànábì àbí fitanu elbologu elakil atabiligu ọgbọdọ nílà akáyì ẹni tẹ ẹ bá fẹ́ yẹn lánàbí ọgbọgbọdọ kí ni ọ̀rọ̀ pé wàá yí dé wàá yí ò dé lọ́nà fi sọ fún ànábì pé ṣàwérò òfin amòrò ọ̀ràn tí ìbẹ̀rẹ̀ ayé àwọn فبما رحمة من الله لنت له ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم وشاورهم في الأمر. Ọlọ́run ní فبرحمة من الله ọ̀yà áfíìsì olùwọ́. من الله لنت لهم. Gbogbo kẹlá nínú Kàdìríyà ọmọ mi lòun áfíìsì sí ni. Àwọn kẹlá àwọn onísúfìlà ha Kùránì jù. Àwọn gẹ́ sọ ó ní فبرحمة من الله. Ọlọ́run ní ìkí Ọlọ́run ni mo fi ṣe wọlá nẹ́bì kése kó o ṣe náà ládìkẹ́ àmọ́ ọmọ wa ṣe ọlá nẹ́bì láyé o ṣe lọ́kìnrin. wọ́n náà kò ń Lẹ́ńtà làwọn ọ̀rọ̀ fáwọn sàábẹ́ ni àgọ̀ ni wọ́n. wọ́n náà kò. Farabalẹ̀. Àwọn kan mi ń bẹ ní Al-Kùránì àwa kí ń bá wí. Ṣé pẹ̀lẹ́ àwa kí ṣe kí ni? Àwa kọ́. Kéèyàn ọba jẹ́ Mùsùlùmí kò lè bọ́ ọmọ rẹ̀ sùn. Kọ́mọ̀ ti Mùsùlùmí kò ní ṣe kí ni? Tọ́ba délẹ̀ lárúbáwá bàbá ń bọ́ ọmọ sùn lẹ̀. Ibi bẹ́ẹ̀ ni mo gbé lọ́dún méje wọn láṣìírí wọn. Tí wọ́n tún gbé sínú pépà. Ọmọ ò lè báyà sùn lọ́nà fi ní húrúrì mọ́tí àlékún mọ̀ á tukùn. Èèwọ̀ ní ẹ̀ gbọ́dọ̀ báyà yín sùn. Tọ́mọ yíbo bá gbá sílámù ní sọ́kọ́ bá sọ fún pé àyà yìí ni ẹ̀ gbọ́dọ̀ báyà yín sùn ní àdúrà àwọn aṣẹ́wó tí ń bẹ ní Onitsha. Ìyá ni màá wá bá sùn. Torí wọ́n máa fobìnrin bẹ́yẹn ní gbogbo ilẹ̀ yíbo wù. Yóò ní sálùkùrà tí ọba sì kan mí nu Al-Kùránì mẹ ẹsẹ̀ kélé yìí yóò sì ọgbọ́ tóra wà kí n bá wí. Ànábì ni ẹ máa rún pákó èyàn wá gbà sílámù ní sàánì tán àwa prophet mẹ́sẹ̀gì tó dé ní ẹ máa rún pákó yóò ní ibi tí ń bọ̀ ní irun pákó mo fẹ́ nù mí lẹ̀ ni àmọ́ lárúbáwò èèfọ̀nù ọ̀pọ̀lọpọ̀ àdísì mi kò bá wa wí. Oni salasa tún fìlà ájì wọ sábà àtún ìdára jà tún tílíkà aṣára tó kámílà tó o bá ní 7 + 3 lọ́dọ̀ lárúbá yóò tún ní ìbàkàm ó wá di mélòó ọlọ́run fi ní tílíkà aṣára tó ó di mẹ́wàá nù torí lábàárù ó tún béèrè. فبما رحمة من الله لنت لهم. rọ́ọ̀dọ̀ ń sàṣìyìn ìtí ń lò ní ju mo ti fẹ́ lò ra lọ. فبما رحمة من الله لنت لهم. Ọlọ́run ní ìrẹ́ ànábì ìkẹ́ ni mo fi sí ọ́lá ànábì Lagos State ànábì ò sí lọ́run káwa la fi ṣẹ̀san fún un láyé Ọlọ́run ní fàbí rahmati minallahi لنت لهم. wàá rọ̀ fáwọn èèyàn má ṣe kankan bí àwọn òkúlù bídà dọ̀làlà òkúlù dọ̀làlà sínárì ولو كنت ní tàlàwọ̀ rọ̀ fún wọn walau kunta fazzan. ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. ó ṣeun ṣùgbọ́n tọ́ba lé koko tẹ́mi rẹ bá lé koko ó sì kámù nílẹ̀ ní gbé lẹ́yìn rẹ̀. لانفضوا من حولك. Usama kírun jọ kan wọ́n ní alhamdulilayi Usama alhamdulilayi rabbil alamin wàlá tọ́ọ̀lì ní àmì àlùfíàní dẹ́ẹ̀lì kẹ́kẹ́. àwọn yẹn náà níbi ìpẹ́ báyìí sọ kálukú sì tún kálẹ̀ yìí. لو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. ọwọ́ àlè bá anabi pé wọ́n túká anabi ní kí ni wàhálà wò lọ fẹ́ dálẹ̀ ọ̀rẹ́ ti ẹni tí ń lọ bìkan tó ní kìtìkìtì gáàsù báàgì èyàn lọ bí iṣẹ́ ìjọba tó ṣe pé yóò tètè débi iṣẹ́ ọwọ́ àgbé tàbáraka lànàbì fi ní ẹ mọ ìyẹn náà fìlà mọ́sálásí inú ilé rẹ ni o ti yẹn ọba àpárá rẹ sínú yàrá rẹ wọlọ́mọ ẹ mọ ìyẹn náà fìlà kése pé tọ́ ọba yẹn ò ní o àbẹ́ yìí tọ́ da jù nílé rẹ ọba àfi tọ́ yẹn lákàkẹ́ kó tó kásẹ̀ kan kò torí lọ́dọ̀ aláṣìírí àákásẹ̀ kan kò sàkáfì kan wọ́n máa pààrọ̀ àṣẹ ọba yìí
nítorí ọba mọ̀ ta ló ní ọ̀sá àṣírí àṣírí lọ́dà mú rẹ̀ àṣírí ń bẹ bàbá wa lo àṣírí fún yọ ọmọ pé àṣírí ń bẹ. ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم. ànábì ọlọ́ọ̀ni rẹ̀ ànábì wọ́n sì ọ́ lárúbáwá gan ìgbọ́tọ̀ lọ sọ fún ọ ni mo fi ní ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ náà Kùránì àwakọ́ bá wí bàbá yìí mọ̀ tọ́lá àwakọ́ ọlọ́ọ̀ni tẹ́ ẹ bá fẹ́ wọlé gẹ́rà bòyú ti kún àtàtẹ́ sẹ́ẹ̀nì sú wọ̀túsálì mú ẹlẹ́bọ wọ́n bá fẹ́ wọlé yóò ṣe báyìí ká tí ń ṣẹbọ wọ́n wà ní ọ̀gbẹ̀rì àbáwo yóò wà ní awuni yóò wà ní akànwọ̀ kò ní já wọlé ọ̀sẹ̀ máa sọ pé ìsìlámù dé o mo gbà sọ àtọ̀ kọ́ra ayé àtúndé ni wà ní ẹ̀mọ́ ìwọlé nìkan fi kẹ́kẹ́ lẹ́kọ̀ọ́ ó ní àtàtẹ̀ sẹ́yìn sùn. àtàtẹ̀ sẹ́yìn sùn wà tó sẹ́yìn. farabalẹ̀ ọkọ̀ọ̀kọ̀ kan lẹ̀kùn náà kì í ṣe sálámà lọ ṣáájú ọkọ̀ kan lẹ̀kùn yóò wà ní ìtàníyẹ wà ní sálámà àlékún yóò wà ní wà àlékún sálámà ẹ wọlé ọwọ́ àwọlé téèyàn ọgbà ìsìlámù kírísítẹ́nì kò ní já wọlé yóò ní àlàáfíà fún nílé yìí o lárúbáwá máa já wọlé ni jẹ́ tún mú kan wá fún ọ. ọlọ́ni látẹ́rfà hu àsùwátàkùn fáwọ́kà sọ́ọ̀tì nàbí wọ́n máa pariwo máa nàbì ni. yàrá ìgbẹ́ bá dọ́dọ̀ bàbá àlífà nísìnyí ìrìn àwọn àní sọ̀rọ̀ ìgbọ́n tó wí wọ́n tún rí ohun rẹ̀ lẹ̀ ìwọ pẹ̀lú wọn àní sọ̀rọ̀ àmàlàrọ̀ ni ya Muhammad wọ́n máa pariwo máa nàbì ni. kọ́lá àwọn tá a jọ kẹ́kọ̀ọ́ náà classmate wa bá wà kíláàsì báyìí wọ́n ní ya doctor ọwọ́ sì ni ọ̀nà báyìí wọ́n wà ní ìlú àfìdín wọ́n mú àdàbù wọ́n ní àwọn wa àfìdín àwọn fọ́rọ̀nà tí wọ́n lẹ́kọ̀ọ́ jù yín lọ àwọn sáré gba báàgì fún wọn ni àwọn kan máa wo ni wọ́n tún á náwó sísì ìwọ lè kí ọ̀gbọ́n tá à ń wí àfẹ̀yìntọ́ bá burú nù ó ní fáfọ̀ á ní. fàfọ̀ ànúwò. wọ́n gbọ́ ó yà á fi wọn ni. wàstẹ́lùfèrè làwọn. wọ́n sì ṣẹra wọn ìbáwọn sàábé ní bá wí ẹ sì ní sàábé ọ̀sẹ̀ kí lọ́lọ́ ní wá fáfọ̀ á ní wọ́n ti wà ó. fàfọ̀ ànúwò wàstẹ́lùfèrè làwọn. ẹ má dábàá yín tú fa àmọ́ tí sàábé mi ìdánwò wọ́n kọ́ àti sọ̀fẹ́ ni wọ́n kọ́ àti ìjàmẹ́lì àwọn ọlọ́pàá ara wọn gbogbo ọmọ ogun tá nẹ́bì kò ju 200 lọ nígbà tí wọ́n kọ́ àti sọ̀fẹ́ ni wọ́n kọ́ àti ìjàmẹ́lì wọ́n pa 70,000 people inú ara wọn ìgbà tí ìdà tí wọ́n fi ń gbẹ káfíìrì tó ti gbẹ tán wọ́n sì ti kọ́ńkà gbogbo òlu ó kù dáwọ́là méjì dáwọ́là Faris ó kù wọn ò tí kọ́ńkà rẹ̀ ó kù dáwọ́là kejì ó kù Faris wọn ò kọ́ńkà rẹ̀ ó ti kù dáwọ́là kan dáwọ́lá tó Rome wọn kọ́kọ́ dáwọ́lá tó Rome ayé Umaru ni wọ́n kọ́ńkà rẹ̀ wọ́n kọ́ńkà àtàláyé Umaru dayé Usmanu tí wọ́n rí gbé kò sólúwa rẹ̀ gbogbo kọ́ńtì nígbà náà stéètì ni wọ́n fi ṣe àwọn náà sì ń rúlu rẹ̀ ó dayé Usmanu rí gbé ní wàhálà dé ìdá tí wọ́n fi pa káfíìrì náà fi pèrè ara wọn wọ́n pọkùnrin kan ní òwe sèkọ́rọ́ ní ọ̀dọ̀ ndálìmọ̀ ní ti máa gbọ́ bàbá mi ń gbọdọ̀ fún wọ́n sì kọ́rin ní wọ́n ti ju ọlọ́run wọ́n pa ogun wọn lọ bá lọ àdébì ní wọ́n bá dé ẹ wà lùbáríkà lára rẹ̀ wọ́n ní tẹ́ fi dá àmọ́ ni pé ẹ̀tẹ́ mu gbogbo ara rẹ̀ ti wá wòsàn àmọ́ kò bí dírámù tí ò ti wòsàn ayé Umaru ló dé nígbà tó da ayé Usmanu máa yà ní wọ́n pa òfásù fi 70,000 àwọn òwe lọ́pàá wọn àwọn atápàlà pa wọn lárúbáwọ̀ ẹgbẹ́ ara wọn àwọn sábẹ́ náà wọ́n pa ara wọn farabalẹ̀ à ń sọ pé kí ẹ ṣe gbogbo àdìsí lẹ́ ló lò ẹ̀ ń jiyàn ọ̀dà ó ní ìsàtàwájà alimusulimani bìsẹ̀ ìfihìmá. min ali nari. wákàtí sàfẹ́ ni wákàtí ìjàmá dìsẹ́ ló lè rí wọn kò sí sàbẹ̀ tẹ́ wà lìjẹ́ náà. a sì ní ẹ dákẹ́ ká má tó àṣírí ó ní fàkìlà ahùn mọ́. min ali nari. Anabi wọ́n ní fama bá lẹ̀ mọ̀tútù. qila fahadha alqatil
agbẹ́ni tó pààyàn fàmà bá lè lò. فما بال ẹni tó المقتول pààyàn olóhùn náà fẹ́ pa. أنه أراد قتل صاحبه. olóhùn náà fẹ́ pé kejì rẹ̀ ni sáà lè lo àdísì wù. ẹja jọjọ kódà àwọn ìtàn tí wọ́n pa nílẹ̀ Yorùbá nísìnyí wọ́n ti ń jọ pé ńgbà tá a wá dé Ilé Ifẹ̀ nílẹ̀ wá ń fẹ̀ lọ ilẹ̀ onífẹ̀ lọ Ilé Ifẹ̀. ilẹ̀ wo wọ́n ti ń jọ ọwọ́ àwa láti sánmọ̀ wọ́n ń tán lẹ́hún adìẹ wo lọ́wọ́ láti sánmọ̀ tó kún wó kálù ẹjọ́ ìtí ọba bálà ká ìmú tí wọ́n ní ẹnìkan jẹ́ oní ẹ̀yìn tápà yá kù yín sílẹ̀ ẹ dákun ọmọ ẹ̀dẹ̀ tí máa mẹ́yìn àyìnkọ́ ọmọ ìbínú àfisà wa dání o ọlá dá yín padà sí ìlú yín mo ní ẹ̀dẹ̀ náà kì í jọba lẹ́dẹ̀ ọmọ Ọ̀yọ́ ní ń jẹba lẹ́dẹ̀ kì í sì sọ ọmọ Aláàfin ọwọ́ ajagun torí tẹ́rọ́rọ́sì ni Yorùbá fi ń gbàlú tẹ́rọ́rìsì ni Yorùbá fi ń gbàlú ẹ lọ kàtà gbogbo Yorùbá tẹ́rọ́rìsì ni májà ya lọ bẹ̀ wọ́n lọ́wọ́ kó tàfà sàgẹ̀lì ìzẹ̀lì káwé. فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر. ẹ gbọ́ tọ́lọ̀ sọ fún ànẹ́bì ni Yorùbá ànẹ́bì ń lọlé صلى الله عليه ó ní وسلم. fáfọ̀ áníhún ó ní ṣe kí ni sàmójúkú òfin wọn gọ̀ sí ọ wọ́n ṣẹ́gi fèrè láwọn wọ́n ṣe lọ́hùn látara ara wọn ẹnu ò tó bẹ́ẹ̀ tí wọ́n tọrọ àforíjì ìwọ ni ó bá wọn tọrọ àforíjì. وشاورهم في الأمر. àmọ́ bí wọ́n ti gọ̀ òun náà wọ́n ní làákàyè má dá nǹkan kan sí torí pé gbogbo nǹkan ká sọ̀kalẹ̀ níwà yìí fún ọ à ń jẹ ráìsì nísìnyí àyà ká ṣe ráìsì dà àyà ò lọ sọ fún wa pé ẹ bá mi èlùbọ́ ọba wa hù ẹ wàá sọ ṣùgbọ́n èlùbọ́ ẹ wàá gùn àyà ò lọ sọ. àwọn alámọ̀ fúnra wa àwọn náà nílà ká yìí bá wọn níjọ́ tó ń jagun Khandak tí wàhálà dé wọ́n ti sígun bọ̀ wọ́n ní kílá ànábì ní kílá ṣe wọ́n ní ẹja gbẹ́ kòtò yìí ká ara wa kí wọ́n tó dé ànábì sì tẹ̀lé mọ́ràn wọn. kódà Zainab bint Jahsh sẹ̀pẹ́lá bá chẹ́rìsì irun wọ́n ní ká farun wọ́n sì ájì tó rájì ẹ̀yọ̀ kan náà ànábì sí Hijjatul Wada ànábì ní ẹ̀ farun wọn ní àwọn fa àwọn sọ farun aláwọn fa Zainab ni wọ́n farun ànábì ní Zainab aláwọn ilé so ti yàtọ̀ fàró ní gbérí rẹ̀ wáyà yìí Zainabu bá tẹ̀rí ànábì ọba fi kìnní ra ó sì fa fún ó sì dẹ́ kànáńgẹ́rẹ́ ànábì ti fanu èmi náà fa tèmi ànábì ti fanu èmi náà fa tèmi bí kálukú ti fanu ìmọ̀ràn Zainabu obìnrin mẹ́sàn-án kò ní tẹ̀lé mọ̀ràn ìyàwó rẹ̀ èyí tó bá fẹ́ yíwọ́ ló ní tẹ̀lé bàbá ara ó dọ̀ èyí sì kankan tayọ obìnrin láti jòkó tó ń wù yẹn wọ́n léwu ẹ̀ tù wọ́n ni olúwa rẹ̀ lè sùn kó pòkù èkúté sínú ọba yìí òun ni ó sì kọ́kọ́ pariwo ní ọmọ ẹgbọ̀n ẹ̀ wà á rẹ̀ lẹ́kùtì. فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر. ṣe pariwo àsì. فإذا عزمت فتوكل على الله. ó ní inna Allah padà síbẹ̀. إن الله يحب إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. Ọlọ́run sọ pé ká sàṣàlátù fún àwọn ará ilé rẹ̀ ànábì ló ní ẹ bá ń sàṣàlátù fún ànábì ò ní ẹ sàṣàlátù fún àwọn sàábí ẹ má dìísì wá tó ní ẹ sàṣàlátù fún mi kẹsì ṣe fún sàábí. يا أيها الذين آمنوا. àwa la dé láàárọ̀ sá àṣàlátù pé Allahumma salli ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa atba'ihi wa tabi'i àwa la rọ fúnra wa kò sí lẹ́sẹ̀ sáwà táwa sàṣàlátù fún sàábé náà ló tún wá là ń bú sàábé
ọmọ yà sàlátù tún bàbá mi mùdírù ti ṣe fún sàbí àmọ́ bọ́rọ̀ bá ti rí ẹja ṣe kí ni ọ̀dà bàbá mùdírù ní ogun mi ń bọ̀ wá sí Ísírẹ́lì àbí wọ́n sọ nílọrin àbí ká ní kẹsẹ̀tì ta ló tún sọ ọwọ́ àyànjú rẹ̀ ọwọ́ àyànnẹ̀nẹ̀ rẹ̀ ẹnìkan ló wọ́n gbà fún mùdírù rí ọlọ́wọ́n gbà ní mùdírù ti ní ẹ̀dẹ̀ wàhálà ní bàbá yín lágbè yẹn oníjọ́ tí mùdírù ti sọ mí ní Pepsi john ló ní gbogbo kẹsẹ̀tì rẹ̀ ní ẹ bá wá pátá olóhùn gbà kódò ju 100% lọ bẹ́ẹ̀ bá ní kí ni ó ní bàbá mi nìyẹn olóhùn ọ̀gbọ́n kẹ́nìkan wí ní pé Pepsi ó ní sẹ́ ó ní abájọ ó ní wọ́n á bínú ẹ̀ ó ní tí ń sọ yẹn wọn ọ̀rẹ́ nìkan tó sọ àwọn tó lẹ̀lẹ̀ lárúbáwá sẹ́pẹ́ mi náà lọ àní katira mi ò mùkọ́rárù là á máa kà ó kílẹ̀ ń pè mùkọ́rárù sílábọ̀sì wa ni o kò fi páàsì tán ọmọ àbọ̀ wálé ni o àmọ́gbẹ́ yẹn wà kàbítírà bíi ti mùdírù arówóra náà lọ láìbírì rẹ̀ bí ẹ̀ bá sì darí ilẹ̀ lárúbáwá tí òróró mùsáádà gbà tọ́ba yọ̀dí báyìí yọ sàkólé nù pẹ̀lú ẹbí o ẹbí tí èsì kóró mùsáádà gbà ó ti sáré kọ́lé kéwú àbóríṣàdà wọn bá wáṣẹ́ ni wọ́n fi ní jálà bí ọ̀dà wọ́n sóògùn ojú kí ní òun lọ nísìn gbogbo wọn torí ọ̀nà ẹ̀bẹ̀ ó ti ṣe kí ni ó ti ń tì í nígbẹ̀yìn wá sí oní tó mọ̀ kọ́ fún ẹ̀yẹ́ ńkọ́ ká. tẹ́mùsì fi náà sí ilá ramatan lahum. n fẹ́ mú yín dédékun látàmùsì fi náà sí ilá rahmatan lahum. látàmùsì fi náà sí ilá ramatan lahum. dákòókò tó bàbá yẹn sí ẹ̀dẹ̀ fúnra yín ẹ má lè koko mọ́ra yín má jà àwọn èèyàn orí ìnira látara rẹ̀. látàmùsì fi náà sí ilá ramatan lahum. kọ́dà bí wọ́n bá lé sí ọ bí wọ́n bá lé jù sí ọ wọ́n mọ̀ wulẹ̀ lé eku mọ́ lé kankan ìtọ́kàn tíra yìí ni ọ́ pa ejò ó ṣe kí ni ó níwèé jò ń ràn wọ́n mọ̀ lé eku ó sì gbọ́dọ̀ ìdìfábílẹ̀ tí àṣánù ọgbọ́n àfọ̀ ní àfàṣàmọ́ni ni ó ní wọ́kì mídìmí náà rè gẹ́sì wọlé kò sàrà ni. kùnà adùn mọ̀fọ̀tàrí wájà ni. kàdírí àǹkan bẹ lọ́wọ́ yín púpọ̀. látàmùsì fi náà sí. ká bẹ lọ́wọ́ yín wàláhì. ilá. lẹ́sìn ẹni tí ó gbádùn kàdírí yá jùlẹ̀ ní tọ́ba màkíw. ń bọ̀ wá jẹ́ dà lọ́dún kan mo wá ní sẹ́kẹ̀ tí mo fẹ́ sà bàbá wàkìlù ló fún mi ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ قد جعل الله لكل شيء قدرا. etí ni bàbá wàkìlù fún mi kí n tó wá kàn níbi àlìfóṣù wọn nàjà kọ́dà àdìsí wà mbẹ́ wal hijratu ila Allah li Sayyidi Ahmad Tijani èmi wá sànù ṣíìpù ibẹ̀ náà ní ti ń dáhùn wọ́n bọ́ mi tí mo fi dé mẹ́jẹ̀dá ọkùnrin kan ọmọ Sùdánì ni àti Kádìríyà ni àjọ wa lè nẹjú wọn ní ilahi bihim wa bi alihim mo ní àjẹlé bí Nasiri wọ̀ bí ọwọ́ wù mí báyìí ó ní bọ́lá àdúgbò mi Sùdánì mo ní àná Nàìjíríà àná mú Sùdánì ó dì mí mo ní má jà mí sínú omi o. Oni kí n máa ka lọ bí táwọn la ilaha illallah bódìmọ́là wá sí ra àjòkó báyìí bẹ́ẹ̀ kan wà nù mọ́tò ni àti fúláàtì làwọn rà àwọn tàjọ kó kára wà ní ibùsàlá tí wàá lọ ọlọ́mọ sànù wa ẹnìkan kò sí bómi ìjọ méjì mo lò lọ́dọ̀ wọn ìjọ kẹta láti tó dé mo wá jáde báyìí mo ní ó ti sẹ́ pé nu ṣíìpù láwà ibo lọ́lọ́mọ náà èmi ti ń sáyé wọ́n ní abájọ àárí ọtọ́ ń sàn kan tó ò tí ì kú o bọ́lọ́ ìyá yín náà ti ń dáhùn. tọ́ látẹ́mùsì fi náà sí. látẹ́mùsì fi náà. gbogbo tó bàbá yẹn ṣe ìlara àmọ̀tá láwọn mọ́. ìlara àmọ̀tá láwọn mọ́. bí wọ́n sọ̀rọ̀ tiẹ̀ gbé lágbájé ìfara níyàn. ìlara àmọ̀tá láwọn. ẹ̀yin ìyá wa ẹ má fara ni wá
ẹ má gbowó tí ò sí ńlẹ̀ ẹ má lé wa lékulè obìnrin míì ló lé ọkọ rẹ̀ jáde mo lè kẹ́ nìkan l'Abuja ọlọ́run kẹ́ mo wá ká mo kọ́ ìyàwó rẹ̀ ń kéwù ìgédé pé ìyàwó ọkọ rẹ̀ fẹ́ yàwó lé ọkọ rẹ̀ sì ra mọ́tò 10 million fún nígbà náà mọ́tò yẹn sọ̀rọ̀ 50 million nísìn wàláì kọ́dà kò gbé kú níbi tó wà kọ́kọ́rọ́ rẹ̀ wọ́n wá ń wá kiri àṣebi táwọn ọmọ ti ń ṣe tọ́yì kí ni táwọn fi ń ṣe tọ́yì ló gbé sí ọkọ rẹ̀ wá káwọ́ mọ́ rí pé òun ọ̀nà 2 million tí kọ́kọ́rọ́ yìí bá sọ̀rọ̀. mo wá ní kọ́dà táyà ti fẹ́ máa jò ó ní bóun ti páàkì ẹni nìkan wọ́n òun rẹ̀ ni mo wá ní lead end there ó ní I will obey you because you are my teacher ó wá kúnlẹ̀ ọkọ rẹ̀ ní sẹ́nìkan lè ní kíyàwó òun kúnlẹ̀ ọkọ rẹ̀ wá ní alájẹ ẹ̀dá kan ṣàánú mi ẹ bá ń ṣe é rọ ọkọ tó wá ìyàwó tọkọ fẹ́ yìí ó jù lọ àmọ́ òun ò bímọ wọn wá lọ́dọ̀ ọkọ ní ó ti ọkọ ń gbà sí báyìí ó doyún ni wọn wá ní kí n wo ẹni tó fẹ́ léwu jù ú lọ mo ní wọ́n mà ti bímọ tó ti dọ́mọgé mo lọ́mọ tóun bí kéèrà kò bọ́lọ̀ ti ṣèwọ̀n bọ́ bá ṣèwọ́ bẹ́ẹ̀ kí ló ṣe fọ́lọ̀ ọkọ̀ bu ẹkún ni mo ní nujú rẹ nù mo ní béèyàn lòun náà ọmọ yọ ọkùnrin tó ti gùn ún tí ọ̀rọ̀ mọ̀ ọkọ wa ní kódò òun ti gbé e rí àwọn ọmọ ibi tó lọ nǹkan bẹ mú mi dédé ekun rẹ ó níbìkan lọ́nà ni ọkùnrin bá ní wọ́n á ju èèwọ̀n fún ó lóun sì lóun kó wọ ní ọ̀dà bíi bá ṣe wọ kọ́nà bọ́sẹ̀ kan bá mi sùn kóun bọ̀ sùn olóṣèlú ọwọ́ ni àwọn fẹ́ gba sẹ́kàn bìkan ó ní ìṣe é lò ó ní ètò ìṣe gidi ìṣe 5 million náà ó ní ọ̀dà ó rí 5 million lákàntì rẹ̀ kọ́kàn bá a sùn lẹ́ẹ̀kan ètò ìyàbọ̀ látàmú sì fi náà sí. látàmú sì fi náà sí ilé ramata làwọn mọ́. ẹ̀yin ìyá wa ìkẹ́ni ẹ jẹ́ fún wa ẹ má jà fẹ́ wọlé káyàwó já. ramata làwọn mọ́. níjọ́ ti fáàfáà ló ti mọ̀ pé a fẹ́ lé o ẹ̀dàkùn ẹ̀wòrò kúrò àmọ́ kọ́ máa sùn lóbìnrin kẹ èyí ọ̀ dààmú obìnrin ọ̀hún ẹ̀dàkùn òun ní rẹ́gẹ̀dẹ̀ yìí yóò gbà lẹ́yìn mú àfi kí wọ́n máa rí bíi mẹ́ta méjì kan máa gbà á fúnra wọn. ilé ramata làwọn mọ́. kò sí dáàbì sí àwa náà á kẹ́yìn ni gbogbo wàhálà wa torí tiyín ni afẹ́ méjì ẹ̀dá afẹ́ mẹ́ta ìyá àbú mọ́ mi lójú wàláhì ìyá àbú mọ́ mi lójú. wàlá tó àmì lò ilà bí ẹnfọ́fì. wàlá tó àmì lò ilà bí ẹnfọ́fì. tẹ́lá báyẹn ṣe bá a ṣe bì pẹ̀lú ìsọ́fù ni inú kan kankan ni wọ́n ń pè bẹ́ẹ̀ inú kan kìláàtì ẹ ò síndìí owó ò wá lówó jọ́nà ò síndìí aṣọ ọ̀rọ̀ aṣọ wọ́njọ́ náà kí lọ fẹ́ wọ̀ lónìí tó wọ̀ ìsọ́fù ni kírísítẹ́nì aníyàásí mímọ́ inú kan kankan ni ọbí báyẹn lò wàláhì tán bá sí ọmú wọ́n padà rí pé wọ́kọ́ inú má ròyè méjì kí ni ó fún ọ ó lè fún ọ ní tọ́lọ́wọ̀n bá fún ọ ní alọ́bìkan nìkan bá kalẹ̀ owó mọ́ ọ̀nà ìdápọ̀ ìfilẹ̀ o àwọn ní kékeré àwọn akẹ́kọ̀ọ́ lọ́nà wọn èèyàn lè já lọ ìlà ó sì kì mọ́tò mọ́lẹ̀ ọba jáde ìyá ta lè bá sùn mọ́lẹ̀ sára tí ó bí tí máa ṣe nù bàbá rẹ̀ náà bí ti wọ́n bá fún wa lẹ́mẹ́lú àwọn náà bá jáde àbábà lérí títì kí ló dé táyà méjèèjì iwájú ó gún èso tẹ̀yìn náà gún èso owó tó sì kó kò ra táyà méjì. wàlá tó àmì lò ilà bí ẹnfọ́fì. wàlá tó àmì lò ilà bí ẹnfọ́fì. àwọn tá a bá wẹ̀ ká lè ká dà níyẹn dáadáa ká ṣàdúrà yín náà tó ẹ̀já ṣàdúrà dà níyẹn dáadáa. àwọn olóyè ti lọlé bí wọ́n sì lọlé iye olóyè tèmi ọ̀ lọlé
dákun dàníyàn obìnrin tó wọṣọ búlù yìí kò jẹ́ kọkùnrin yìí ó dàníyàn ó kó sí lẹ́mìí ni wọ́n bá yí pé ìyàwó rẹ ni wọ́n fẹ́ méjìlélẹ́ẹ̀kan náà jàre má fẹ́ ìyàwó lé o ọmọ àní àfa kan ló ṣe wá àti má fẹ́ kankan lé o dákun dàníyàn dáadáa ṣé wúrọ ọdọ ọlọmọ ṣe yìí lásìkò Àmín. ọmọdé ni you are too young bí ẹ bá jẹ fine boy báyìí ó yẹ kó máa lu bàndírì ó yẹ kó máa gẹ pọ́ǹkì káàkiri kó máa ṣe fàájì àbí wàá wo ibi tọ́lọ̀ wọn adarí yín sí pẹ̀lú àníyàn àwọn tó bí yín ibi tẹ̀ tún wá darí sí ẹ̀ bọ́ sí wrong hand ẹ̀ bọ́ sọ́wọ́kọ́wọ́ ẹ̀ bọ́ sọ́wọ́ àwọn tó ní ẹ̀fọ́ ti lo sẹ́ ẹ̀ bọ́ sọ́dọ̀ àwọn afáà tó ní ọgbà yín náà ni wrong hand ti pọ̀ nínú àwọn afáà ní afáà mi ọmọ ọrùn mi mo débi wá sí káfáà kan sí irun afáà kan wá dé mo wá lé wàlá ìtàlá lànà tó láyà láti kàdé mo wá lé kó lẹ́gbẹ̀ẹ́ wọn nílé ìjókòó mẹ́wàá wàlá irun ni pẹ̀lú ọtí aṣọ tọwọ́ gan ti gbómọ la ó ti yó mo wá ṣe wá sí lọ́bẹ̀ ṣíṣe wá dí sí ni àfáà òun bí tí ń rẹ́rìn sí mi lórí àfáà yìí mọ́ rẹ́rìn mọ́ nígbà tó yá ní sí ẹni kó alájẹ ẹjẹ jòkó sálẹ̀ mo nílé jòkó tó ní ìjòkó tì mọ́ àwọn náà rí kó tó lé kó lọ́dọ̀ rẹ̀. Allahu akbar. Bọ́ sí wrong hand. Alhamdulillahi. àrùn ọtí wo lèyẹn lè mú tí ó gbòòrò Messi wá ewu tí àbí sí Ronaldo Mama Salah tó gbá fún Liverpool ó dọ ọmọ ọdún kan ni mo dé Egypt ó sì ní $73 million nísì òun ló lówó jù lẹ́lẹ́kejì ní gbogbo agbábọ́ọ̀lù Áfíríkà ó wà lọ́mọ ọdún kan ni mo dé Egypt máa lè pé ló kọ ọmọ nísì mo tẹ̀ ní mẹ́tẹ̀ẹ̀rì rẹ̀ olówó lágbà kó fún mi àyín ní ìdánmẹ́wàá wò yìí kọ̀ọ̀kan ni ẹ lè wọlé àfàǹdá náà ọ̀sájẹ́ kẹ̀kẹ́ lè wà mọ́ èyí tó bá kù yọ ọmọ jẹ chicken ní má gbé èèyàn má máa jẹ chicken ẹnìkan gbé pèsè ń lò ní mo ní àjẹwò ni ọjọ́ ẹ̀kọ́ tútù tó gbé ìwọ fi fried rice àti chicken gbé pèsè wọ́n gbà á ọba yín dúpẹ́ tẹ̀ bọ́ sí wrong hand táwa náà máa fi ṣe fáàrí pé ọmọ wa ni tíwọ náà máa fà á náà ṣe fáàrí bàbá wa ni ó ti wá dára wa mẹjọ ara wo kú lọ́dọ̀ rẹ o lọ́dọ̀ dákun mẹjọ ara wo kú lọ́dọ̀ rẹ ìfẹ́ àwa náà ní fìrìsì owó náà ní fìrìsì wa mọ́ ó ti dára wa àwọn olówó lágbà wọn wà mọ́tò torí tọ́lọ́hún bóyá fún wọn ní ẹ̀fọ́ àmọ́ wá sì yá yìí wọ́n sì mèrè sí i. gbogbo ẹ̀ làwọn ya wa kọ́ wọn wọ́n fújà ni wọ́n fújà mọ́kùnrin ni o ní bọ́ọ̀lù ẹ̀túlá ibẹ̀ rí bẹ́ẹ̀ kẹrẹ ọ̀dọ̀ ti ń dán ẹ̀kẹ́ rẹ̀ dẹ́ báyìí ni. a sì yá mú yí ẹ̀yọ̀ kan ọlọ́run wọlé etí sọ́wọ́ sàlá ti ṣe láyé bá a gán lọ sí. ẹ́ńjìnì mi ń ṣiṣẹ́ nu bàbá yẹn torí mímí kan ni wọ́n fi ké yá mú yá láti inú ilé rẹ̀ lọ mọ́sálásí àfáàwò wọn ò ní mọ́sálásí ilé wọn òun lọ dẹ̀ nǹkan tẹ́ nìkan dánwò ńlọrin kò sẹ́ni tó dá mọ́sálásí ní Ìlọrin rí ní èyí táwọn náà lè kọ́ sí Sangofa ní Bíríní Ìlọrin àfàǹdání ó sì yíwọ́ ńjọ́ náà kò padà yíwọ́ ni. àwọn tí wọ́n pè ló kọ́ ń bẹ lágbàjì tí wọ́n ò lè nàró mọ́ ibi tí wọ́n dàgbà dé. kọ́dà bàbá tó sọ fún mi ó sọ ọdún aṣọ táfàǹdá wọ̀ fún mi. bàbá tó bí àwọn yàyà sàṣà ìgbéláyé ńjọ́ náà wọ́n á bì pé bá mi ara sọ àbúrò rẹ ni àbọ̀mọ rẹ ó ní méjèèjì ni ó ní tọ mọ́sálásí tó dá lè fi tẹ̀kọ́ mọ́sálásí àfáàwò ni ó ní ìfi takò wọ́n yín ṣe wúrìdì yín sì fẹ́ dí wọn lọ́wọ́ yín sì ṣe wúrìdì mo níjàmbá àti mi wọ́n ní kí ló wá dé ó ní mo ti lè sọ fún wọn sálẹ̀ yín ní gbódò fún wọ́n sì ní dálẹ̀ wọ́n lẹ́yìn tó bá sì ní mọ́ dálẹ̀ nítorí rẹ̀ bá kàn kọ́ faramọ́ wọ́n sì ti ró onígbódò fún ìjọ méje ní òfin sùn wọ́n tún wá fẹ́yàn tí lọ́sàn-án lórúkà má sùn ìjọ méje orúwẹ̀ ọ̀fẹ́ máa tó pé ń da ọwọ́ àdìjọ́ kejì wọn ni wọ́n yá sùn
ọlọ́gbà yìí ni ọwọ́ ajé wọn tọ̀ ikú ọlọ́run ló kú kìí ṣe yẹn ibi tó mọ́sátọ̀ dálẹ̀ ìkànnì tí ọba faramọ́ tójú rẹ̀ bá ká ibi tí wọ́n fi sí nù wá wo mọ́sálásí wa lónìí èèbó tọkọ Central Mosque lọ́ni lọ́kọ̀ àfàǹdá sì níbi ọjà òun sẹ́kọ̀ọ́jà ni wọ́n tú ibi ọjà òun wọ́n ó tu mọ́sálásí tí ó sì ní igun mẹ́rin tí ó ní sóró mẹ́rin ní bọ̀ wá bẹ́ẹ̀ àfàǹdá wà á dìde nulẹ̀ rẹ̀ ìmí kan ni ó fi káyàmù yíyá èmi kàtì mo ní ẹ́ńjìnì mi ti ń ṣiṣẹ́ nínú rẹ̀ tí èsì irú èèyàn ti wà yìí èmi mi ẹyọ kan èmi ò ríru rẹ̀ mọ́làndà yọ múlá yóò mi bàbá àfa Abdulatif mi kabara Sheikh Abdulatif àfa mbàdí bàbá rẹ̀ ní màsírì àmọ́ àfa àdánìkan ní ọ̀yà kó ṣiṣẹ́ méjì kò ní sẹ̀sẹ̀ lè sàn kankan lé ọlọ́run wọlé ayé tó kàlà ẹyọ kan táwọn náà fẹ́ ka ibú yà bùkátà wa. Àmín. Kò sí tí ròdò fẹ́ fowó sí nísìnyí bọ́ bá dé tuntun tọ́lọ́ lọ kọ́dà bọ́ fẹ́yàwó tọ́lọ́ ní èsì kọ́dà bọ́ ra mọ́tò tọ́lọ́ ní èsì owó tó ní mùsùlùmọ́ lọ sí fún. Àmín. Ajídàgbà olówó lágbà ó ní owó béèyàn bá wá rú mọ́ wàhálà dé ọlọ́run níjó fowó pìtà. Àmín. À ń gbúrò rẹ ni wọ́n ń dùn àwa náà lè fi ọ́ sí fáàrí pé olówó lágbẹ̀ nìkan ròyìn rẹ̀ mo ní ọmọ bàbá mi ni ọ̀dọ̀ bàbá mi òun ló gbé òun ló ṣe wàhálà fún bọ́ bá ṣe pé ṣekúṣe ló ń ṣe ní ìmọ̀ ní ìmọ̀ orí ni ọlọ́mọ kan gírí yẹn wọn á lọ dárú ni mo ní ọ lọ ní kò jáde dárú ẹni wọn á ní ọpẹlẹ tó yín sàlàdé ọba ìgbé Dangote ni bí ò ti jáde ẹ̀ ní sọ pé ọmọdé kéwù mo ní wàláhì lọ jáde olùkọ́lá àgbà ọlọ́mọdé òun sí. Bàbá Sàlá tí ó tó ká máa gé tíkẹ́ẹ̀tì fún yín pléènì ká máa wá gbé mọ́tò pàdé yín. Àrísìkí bí Ọlọ́run dá fún gbogbo wa lọ́wọ́. Wọ́n dà fẹ́yìn náà. Kẹ́ni èlò lẹ fẹ́ fún mi. Àwọn èèyàn mọ̀ ní owó bá. Bàbá mo mú ọmọ yín Alhaji Òṣogbo mo mú lọ Fountain University ní òní ibẹ̀ ni àṣírí ti wá tú sí mi pé àwọn èèyàn lówó Nàìjíríà. Wàlá ìtàlá kéèyàn máa fún yunifásitì ní 450 million wọ́n tún wá pe ọ̀rẹ́ ní 300 nínú fún wọn ní 500 million mo lówó jù mí lọ mọ́sálásí tí wọ́n kọ́ ó tó mọ́sálásí mi 5 ẹnìkan lọ́dẹ̀ donate fún wọn ó débẹ̀ ibo orí gbogbo blọọkù tí wọ́n kọ́ wọ́n donate rẹ̀ kọ́ ni gbogbo mọ́sálásí hòtẹ́ẹ̀lì tí mo dé sí àwọn ni wọ́n ní inú kọ́mpáàdì yẹn náà lọ wá ẹnìkan ló donate ẹ̀ gbogbo blọọkù tí wọ́n ní obìnrin ní vice chancellor àwọn èèyàn mi ni mo ní sáwọn èèyàn lówó báyìí ọ̀rọ̀ àṣírí bíbọ̀ kọ́ yìí a gbọ́dọ̀ tọrọ owó lókù àṣírí bíbọ̀ ọ̀ràn tá a lò yìí ẹ ṣe àmì mọ́ni. Àmín. Bàbá wa Ìmọ̀tọ́lá níjọ́ tẹ́yìn lò pẹ̀lú àwọn àgbàlagbà àṣírí bíbò kò tí ì sí kwásù gbà wọn àṣírí bíbò ọ̀ràn kwásù. Ayé akọ́mọ́lá. Ó lè làwọn máa ń wọ́n máa gbó lọ́wọ́ yẹn bí àǹdájọ ni lójoojúmọ́ ni ó lè lẹ́yìn ni. Ẹ fẹ́ bọ́ òun gbà mí tó bá pè yín bá yàyà yóò sì dà mo ní Ọlọ́run máa sèpọ̀ ọmọ yìí lọ́wọ́ àpá mi. Yàrá kọ́ lọ 165,000 mọ́sán àwọn méjì ni wọ́n san 3 something ọba fún mi lọ́rùn ó ní wàláyé ọba wú ọfẹ́ tó tẹ́ǹtì yìí ó ní ọ́ tàbá rẹ̀ sẹ́wọ́n máa mẹ́lẹ́sẹ̀ 360 lèmi sẹ́ńdá méjì wọn ò sọdún mọ́ nígbà tí wàá lé ọlùdé tí wọ́n gbé báyìí wọ́n ti sanwó kalẹ̀ kẹwàá aláṣìírí bíbó buhari arísìkí ni kò ṣe fún wọn lọ. Àmín. Ẹlòmíì ìmánì rẹ̀ gbé òsì ìmánì mi ò gbé òsì láàyè ìmánì mi ò gbé òsì
ẹbí ẹni ọlọ́run má jẹ́ mùsì tọmọtọmọ má jẹ́ oṣù ọmọ mi ìfẹ́ mọ̀sí ọlọ́run yàmi yóò sì. bàbá ẹ ti fẹ́ mú wá ní. la ilaha illallah. ẹ jẹ́ kéyàmù yìí àti bàbá ẹ ṣeun ayi fẹ́ mọ̀sí bàbá àti fásitì tiẹ̀ ní mọ̀sí tọmọtọmọ òní mọ̀ yín wákìlù òní mọ̀sí bakura mẹ́ ní mọ̀sí òsì ọ̀dà akekoko awikoko ẹni mọ̀sí òsì òní ọlọ́mọdé amọ̀sí ọlọ́mọdé òsì ọmọ wa ẹ ṣiṣẹ́ àmín. Ọ̀dà 10,000 ní sẹ́ńpà èló ní jẹ́ ní òṣìṣẹ́ yà. Ẹ tọ́jú ẹ̀ sápò àyà. Wọ́n ná mi ní páàrí ní òde lẹ́yìn wá $1 tó máa fi mọ́ mi lérí. Wàkìlù kan gbádùn ọmọ yìí. Ọmọ ìlú wo ni ọ? Hatta udi fala alafi amina. Ìlọrin ni ọba ti níyàwó ni ìbá fún níyàwó kan. Amina amin. Yóò lóye. Bíjà iṣẹ́ ìsọláti ajibulida wàtínà. Àwọn obìnrin ò mú àdúrà wá fi yóò lóye nìkan. Ìṣàdúrà yín yọ yín kú mẹ́fà. Ibi bàbá lówó òun ta lánàá fún. Ibẹ̀ yìí náà lánàá fún. Mo lè ṣe wá síbi kan mọ́ á ní ẹ̀yin bàbá ẹ̀yin ọkùnrin yìí ẹ máa ná fún àwọn àlèmọ́ ní àfàṣe wá sí a máa ná fálẹ̀ àdè máa ná fún tinúlé. Ìdúlé nìkan ò lè jẹ́ mi ní mọ́jọ́ ó kú wọ nìkan tó ní mú wo jẹ́ wá dákun máa ń ṣe àmì. Bíjà Sheikh Solati Ajibuli Dawati náà. Àwọn àǹtí mi olóyè ni àwọn yíta àwọn olóyè rèé. Bíjà Sheikh Jilani Ajibuli Dawati náà. Dákun fọwọ́ rẹ kóra wọn ẹlẹ́ẹ̀kejì wo ya màmá dákun ẹ má bínú tẹ̀rí pé yà á bù mọ́ mi lójú. بسم الله الرحمن الرحيم اللهم يا مهي الرفات ويا دافع الآفات ويا واكي المخافات ويا كريم المكافات ويا مؤيل الأفات ويا ولي العفو والمعافات صل على محمد خاتم أنبيائك ومبلغ أنبائك على مصاب أسرته ومفاتيح نصرته وعيذنا اللهم من نزغات الشياطين ونزوات السلاطين وعينة الباغين ومعادة الطاغين ومعادة العادين وعدوان المعادين وغلب الغالبين وصلب الصالبين وحيال المحتالين وقيال المختالين وأجرنا اللهم من جور المجاورين ومجاورة الجائرين وكف عنا وكف دائمين وأخرجنا من ظلمات الظالمين برحمتك في عبادك الصالحين اللهم هوتنا في تربتنا وغربتنا وغيبتنا وعوبتنا ونجاتنا ورجعتنا وتصرفنا ومنصرفنا وتقلبنا ومنقلبنا واحفظنا في نفسنا ونفعتنا وعرضنا وعرضنا وعددنا وودادنا وسكننا ومسكننا وعودنا وآلنا ومالنا ومعادنا ولا تسلط علينا مغيرا وجلنا من لدنك سلطانا نصيرا اللهم ارسلنا بعينك وابنك وخصصنا بامنك ومنك وتولنا باختيارك وخيرك ولا تكلنا الى كرات غيرك وارزقنا رفاهية غير وهي وقنا مخاشي الله وهي بك واصل الأعلى ولا تصفر بنا أصفر الأعداء إنك السميع الدعاء إنك على كل شيء قدير وبالإجابة جدير بفضلك ولا حول ولا قوة إلا بالله العظيم. Baba Salati ló stamp rẹ̀. Baba Salati ló ṣe kíni? Ló stamp rẹ̀. Gbogbo wa láti mú sàrà wa. Ẹni ó bá wá fẹ́ gba stamp lọ́lé kó máa mú bọ́ èmi náà mú tèmi wá. Baba ló stamp rẹ̀. Ó ti lọ ó ti sá lọ bàbá ní stamp rẹ̀
ìwọ tó bá fẹ́ kí bàbá Sàlátù stamp ọ̀rọ̀ rẹ tètè máa mú tiẹ̀ bọ̀ wáyà.